Èmi ò ṣetán láti forí la kú o. Àlàyé mi ò lè wá kú ò lè joyè ilé bàbá ẹ̀. Ẹnu kìnìún lówó wà. Àwọn tó bá láyà ló máa ń tọwọ́ bọ kìnìún lẹ́nu. Owó tá a sì ń sọ yìí máa tó $50 million. Bóyá kí n lọ wẹ́lò mi. 50 million. Bẹ́ẹ̀ ni ó wá kù sí ẹ lọ́wọ́ o. Bóyá audio money na water ló fẹ́ máa jẹ́ àbí real money na water. Mo ṣetán. Jọ kí ni plan? Màá fún ẹ ní àdó kan tó o máa wọ̀ sọ́rùn kó tó lè wọlé. Ìkọ́kẹ́ ìkọ́ méjì lọ́nà. Àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yún ẹnu. Jọ kí ló tí wòye lọ ṣe fúnra rẹ̀? Àbí bẹ́ẹ̀ fi ṣe ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrútòrú? Rárá o. Ìwádìí tí mo ṣe fi hàn pé ọmọ ìlú yìí ló lè ṣe iṣẹ́ yìí. Kò ń ṣe nǹkan tájòjì lè ṣe. Lákọ̀ọ́kọ́ ná gbà $1,000 rí. Tó o bá lọ ṣe wàá gba 1.5 million. Tí iṣẹ́ bá parí màá fún ẹ ní $20,000 sí. Ó di olówó nìyẹn. Èmi nìkan tán $1,000. Kò sí ṣòro, mo ṣetán. Àdìsá my guy, money na water, èèyàn Emefiele. Pablo, mo ti gbede. Owó mi dà. Àdéhùn làdéhùn. Gbà $20,000 rẹ̀ rèé gẹ́gẹ́ bí àdéhùn wa. Pablo my guy. Orí ẹ wà ń bẹ̀. Ìwọ náà gbà. Òòṣà alágídí gbòrè. It's nice doing business with you. Hello Sidi my love. Money na water mi, bó o ní? Àlàáfíà ni o. Wo owó ti dé. Mo fẹ́ lọ ṣe dollars. Múra sílẹ̀, mo bọ̀ wá gbé ẹ lọ ṣayé. Wàá máa retí ẹ. Ṣá má gbàgbé Brazilian hair mi pẹ̀lú Chanel bag. Kò sí ṣòro, money na water. Ọ̀gá Kókó, mo gbówó dé o. Òun dà. Mo fẹ́ ṣe $5,000. Kíre $1. Ìtumọ̀. $1 léléyìí tí mo bá ṣe kò lè ju 75,000 lọ. Ẹni pé. Àdìsá ṣé o lọ school ni? Ìwọ náà wò náà $1 márùn-ún rè kò kí ń ṣe $1,000. Ha! Ó dàbí pé wọ́n ti gbá ẹ o. Ayé mi o. Mo gbé o, ẹ gbà mí. Mo gbé o, ẹ gbà mí o. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́gbẹ́.